ẹ̀yin èèyàn ẹ wá gbọ́rọ̀ o ọ̀rọ̀ ń bọ̀rọ̀ ọ̀bọ̀ eégún alárè o bó ṣe ń dìjà rèé o ìṣe dìjà rèé o tọmọ rí odó fi ń nà ya rẹ̀ ìṣe dìjà náà rèé o ọ̀rọ̀ bọ́ Omoluka sọ̀rọ̀ ó jọ kò mú òkun ẹ̀ ó gbé ọ̀rọ̀ kalẹ̀ ẹ máa rí làákàyè ẹ máa rí ọpọlọ tó yàtọ̀ sí ọpọlọ ẹran ẹ máa rí bó ṣe ń gbé kalẹ̀ lẹ́sẹlẹ́sẹ ẹ jẹ́ ká lọ gbọ́n tí Omoluka sọ nínú fídíò yìí. Yes, ẹ súnmọ́ bí ẹgbẹ́ o ọ̀rọ̀ lọmọ ilé tí ń jẹ ọ̀rọ̀ lọmọ ilé tí ń jẹ àlùmọ̀rúfù ọ̀rọ̀ lọmọ ilé tí ń jẹ ọ̀wọ́ adé o ọ̀rọ̀ lọmọ ilé tí ń jẹ ẹ súnmọ́ bí kẹgbọ́ ọ̀rọ̀ lọmọ ilé tí ń jẹ. Ẹ kú dédé àsìkò gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá gbogbo ẹ̀yin ojúlówó ọmọ kóòtù òjire gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá. Ó à ń dá ẹ lóhùn Omoluka. Ẹ gbà pé ọmọ Yorùbá ni wá tá a sọ fún yín pa àṣẹ Yorùbá ṣùgbọ́n tẹ́ ẹ ṣáà ní ká gbà bẹ́ẹ̀ gbogbo yín náà là kí. Yá kí n má fi àkókò mi ṣòfò. Tẹ́ ẹ bá wo bí nǹkan ṣe ń lọ ẹ rí i pé àwọn Ọ̀yọ́ fúnra wọn àwọn ni wọn ò fẹ́ ìsinmi fún ìran Yorùbá àwọn ni wọn ò fẹ́ rest of mind fún ìran Yorùbá àdẹ̀ ní dákẹ́ àní pẹnu wa mọ́ ìdí ni wípé ẹ ti yan ọ̀pọ̀lọpọ̀ ìlú jẹ sẹ́yìn ẹ̀yin tó ń pè ní Ọ̀yọ́ yìí Ọ̀yọ́ yọ mọ́lẹ̀ ẹ ti ṣíìtì ọ̀pọ̀lọpọ̀ ìlú Ọ̀yọ́ jókòó inú ẹ̀ dọ̀bálẹ̀ ó ní tùmọ̀ ẹ tún lè continue àti hold wa hostage àmọ́ dá we are going to resist it. Ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá wọ́n ní kí àlàáfíà jọba wọ́n ní kí peace reign. Ẹ wo Abímbọ́lá Ìwádìí ẹ ti mọ̀ yìí pé láti ìpilẹ̀ṣẹ̀ ẹ̀ wá is not a man of peace kò bá peace wá rárá. àtọ̀ kí dẹ̀ nìdí ni wípé ó fira ẹ̀ sílẹ̀ pé kán lò ní wọn ò mú peace dání àwọn wá tí rárá wọ́n lò ó àwọn yẹn fúnra wọn wọn ò mú peace wá àti wá rí dáadáa pé wọn ò mú peace wá báyìí. ẹ̀tẹ́lẹ̀ máa gbà lẹ́yìn ẹ̀ gbogbo yín pátápátá tẹ́ni kò ní sí rest of mind nílẹ̀ Yorùbá anybody ló lẹ́tọ̀ọ́ àti fi oyè èèyàn jẹ́ oyè ààrẹ Ọọ̀ni Ilé Ifẹ̀ òun láláṣẹ Ifẹ̀ the source níbi tí gbogbo nǹkan ti jáde Aláàfin òun láláṣẹ Ọ̀yọ́ no doubt. Mo sì dúró lórí ọ̀rọ̀ mi gbogbo ẹ̀yin àgbàgbà tẹ́ ń pè mí tẹ́ ń sọ pé Omoluka àpèrí bẹ́ẹ̀ jẹ́ ká gba ìjà lóde tó nílò ìjà kankan òde orin òdòwe o èmi ò gbà yẹn o. Gbogbo wa kọ́ ni Yorùbá mo dúró lórí ẹ̀ mo dẹ̀ dúró lórí ẹ̀ Ọ̀yọ́ nìkan ló ń jẹ́ Yorùbá kò sí gbogbo ìran mi Ifẹ̀ Ìjẹ̀ṣà Àkókò Èkìtì Oǹdó gbogbo wọn ò sí lábẹ́ Ọ̀yọ́ empire rárá ó níbi tí Ọ̀yọ́ empire ò níbi tó dé. Ẹ jẹ́ ká síjú orúkọ yẹn ká fún ọ̀wọ́ adé kó máa jẹ́ lọ òun àtọ̀yọ́ ẹ̀ kan máa jẹ́ eléyìí tó fẹ́ máa tẹ everybody mọ́lẹ̀ báṣubàṣu nílẹ̀ Yorùbá kò ní sí tó jẹ́ bẹ́ẹ̀ ọba tó bá command respect bí Ọọ̀ni Ifẹ̀ bó ṣe ń command respect a fún ní respect a fún lọ́wọ́ orí Ṣèyí Tinubu lẹ̀ láti fi jẹ́ ọ̀kan lọ́mọ nígbà tí Ọọ̀ni tó fi ẹnìkan jẹ́ ọ̀kan lọ́mọ ó ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé Ṣèyí Tinubu ló fẹ́ fi jẹ́ torí pé wọ́n ti fún ìyàwó Tinubu wọ́n ti fún lóyè ó ṣáà ń wá gbogbo ọ̀nà òfin wá wàhálà òfin wá wú ìdí kí ilẹ̀ Yorùbá ṣáà mọ̀ sẹ́tù gẹ́gẹ́ bí iṣẹ́ tán gbé rẹ̀ ó wá ń ṣe inú ẹ̀ dùn òun dá gbẹgbẹ lúkẹ́ yes Mr. Man ẹni tó bá ní kí ìran yìí má ní ìsinmi kò ní sí ìsinmi fún àtayé o àtọ̀hún ẹ̀ kò ní ní ìsinmi. Gbogbo wa là ń jó là ń yọ̀ pé Ọlọ́run fún wa lọ́ba tuntun tó máa tún ilẹ̀ Yorùbá ṣe kó o tó jọba ló ti múra ìjà wá o dẹ̀ ń ja ìjà yẹn wàá jà á pẹ́ o wàá jà á pẹ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ kóòtù òjìrì ọmọ Oòduà ẹ gbé ọ̀rọ̀ yìí yẹ̀ wò. Bàbá wa Ọọ̀ni rìṣà gbogbo wa la mọ̀ yìí pé you are a man of peace. Àwọn kan lẹ́ burú gidi wọ́n lọ ní burú Ọọ̀ni ṣe ti bí Ọọ̀ni ṣe tọ̀hún kò kan ayé eléyìí tí ó hàn sójú gbogbo aráàlú Ọọ̀ni is a public figure
tó o bá ti ó sàn tó o bá jẹ́ public figure ó dáa kó o ní ìwà dáadáa lójú public yẹn ju pé tinúlé because public ló máa nílò ẹ jù. It is better kó o dáa lójú public ju pé kó o dáa nínú ilé. Tó o bá dáa nínú ilé tó o burú lójú public you are nothing. Kò sí tó jámọ́. Ọ̀wọ́n adé tó bá dáa nínú ilé tí ò dáa lójú public kò jámọ́ nǹkankan bí ò ṣe dáa ní gbogbo public tí gbogbo ayé kórìíra ẹ̀ yìí. Ẹ rí i pé kò sí tó jámọ́ àtọmọdé àtàgbà tó yún ní gbogbo èèyàn ló kórìíra ẹ̀ lórí tiẹ̀. Ìmọ̀ Ọ̀yọ́ tó jọba lé lórí gan kì í ṣe gbogbo Ọ̀yọ́ ló fẹ́ràn ẹ̀. Ojú ti wá dáadáa kò sí tẹ́fẹ́ fi wáyé bẹ́ẹ̀ sì pa wá àwọn tí ó sọ̀rọ̀ ó mọ̀ sọ kódà kẹ ẹni wà pákílẹ̀ ọlọ́run fi ẹ̀mí wa kò fi lé yín lọ́wọ́ sí tẹ́fẹ́ fà wá sí aṣọ òótọ́ fún yín ẹ̀yin lẹ̀ ń balẹ̀ yóò bá jẹ́ ẹ̀yin lẹ̀ ń dàrú. Alimọ̀rúfù ó tún ti bẹ̀rẹ̀ ó tún ti mú pẹ́lẹ́pẹ́lẹ́pẹ́lẹ́ oníkíná fikún sí ṣèbó fi ẹnìkan jẹ kan lọ́mọ ni ṣèbẹ́ ti jẹ́ ti yín kíní kan Alimọ̀rúfù ẹnu ẹ̀ máa kan tó bá ti ṣọ́ra. Ó gbọ́ ẹnu ẹ akàn tó dẹ̀ rí mò ń sọ mò ń tún sọ fún ẹ eléyìí tá à ń fi gbogbo ọ̀rọ̀ yìí sílẹ̀ dé àwọn tọ̀run kò sí kankan tá a fi lẹ̀ dé àwọn onílẹ̀ mọ́ àwọn ọ̀run mọ́ àwa gan máa dájọ́ fún ẹ tá bá bí pọ̀nrín máa pọ̀pọ̀ ẹ wá sí Nàìjíríà kó ṣe fídíò kó jẹ́ ká mọ̀ pé wá tá a bá ti nílùú ẹ ká kàn apá àtẹ̀sẹ̀ ara ẹ̀yin tẹ́ ń balẹ̀ Yorùbá jẹ́ tẹ́ ń dalẹ̀ Yorùbá rú nìyẹn Ọọ̀ni Ifẹ̀ fìyàn jẹ ọ̀kan lọ́mọ ṣé dandan ní kẹ́yìn náà fìyàn jẹ ọ̀kan lọ́mọ ni ṣé Ọọ̀ni Ifẹ̀ ṣó lọ fìyàn jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ni ṣé Ọọ̀ni Ifẹ̀ ṣó fìyàn jẹ Máyégún of Yorùbá land ni oyè tẹ́yìn ti jẹ fún tẹ́yìn ti fìyàn jẹ lọ́yọ̀ọ́ ṣé Ọọ̀ni Ilé Ifẹ̀ ṣó lọ mú èèyàn láti fi jẹ oyè yẹn ni ẹ kàn dúró sí ipò ìbàjẹ́ ipò kó wó látọjọ́ tí Ọ̀wọ́ Adé tó ti dé àtọjọ́ yẹn tó ti dalẹ̀ Yorùbá tí gbogbo ilẹ̀ Yorùbá ò ti ní sinmi mọ́ Sultan tí wọ́n rán sí ẹ Ọ̀wọ́ Adé Sultan tí wọ́n rán sí ẹ tó pè ẹ́ tó lọ bá tó jíṣẹ́ fún ẹ pé báyìí báyìí ló ṣe lọ gbogbo tó promise ẹ ní tó máa dán ni ẹ̀tẹ́ lè máa gbà lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ bá lè fẹ́ dalẹ̀ Yorùbá rú ilẹ̀ kóòtù òun kílèmù pé ó jẹ́lẹ̀ Yorùbá ó ní gbogbo ilẹ̀ tó wà yìí ó ní gbogbo wa nílì Yorùbá àtèkìtì o àtàkókò o àtọ̀yọ́ Ọ̀yọ́ ẹ o Ìbàdàn Èkó Oǹdó Àkúrẹ́ Ìjẹ̀ṣà oní gbogbo wọn pátá ní Yorùbá ó dẹ̀ múlẹ̀ Yorùbá yẹn ó dẹ̀ dojú ẹ̀ ní ó dẹ̀ bàjẹ́ lójoojúmọ́ ó jẹ́ kó nísìnyí gbogbo àwọn ẹ̀yà míì wọ́n wá fi wá ṣe yẹ̀yẹ́ wọ́n wá fi wá ṣe lẹ́yà lókàdé Yorùbá people to an extent irú àwọn àṣàrí ponúbo àbí àṣàrí dòkun ponú irú ẹ̀yẹn lẹ́nu ó ṣi ẹnu yánmayànmọ́ sọ̀rọ̀ sí Ọọ̀ni Ilé Ifẹ̀ ẹ wo ojú fún ojú ni lábala tó dé ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ni tẹ́ ẹ bá fẹ́ kí ìran Oòduà ìran Káàárọ̀ Oòjíire tẹ́ ẹ bá fẹ́ kó ní ìsinmi ẹ̀yin tó ní ìsinmi kò ní sí ìsinmi fún yín kò ní sí ìsinmi kò ní sí fún yín now bàbá wa Ọ̀jájá Ọọ̀ni ìrìṣà àrólé Oòduà gangan fúnra rẹ̀ ìwọ gangan l'Oòduà ẹ wá gbọ́n sí i o àwọn ti sọ pé kò sí ní tó ń jẹ́ peace ẹ jẹ́ ká kúkú jọ dá ká kúkú pòópọ̀ kó ní kálukú mọ̀ pé yes ilẹ̀ Yorùbá kò sí sinmi ẹni tó gbé wá pé kó má sí sinmi nílẹ̀ Yorùbá ká kúkú jọ dàrú débi tó yẹ kán dàdé ẹnìkan pè mí láti London oníkí làwọn àgbààgbà ń wò tí wọn ò lè dá sọ̀rọ̀ yìí àgbààgbà already àti sọ̀rọ̀ àwọn ilé táwọn àgbààgbà lè ṣe wọ́n ti sa ipá wọn it is obvious lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà bó jẹ́ pé wọ́n ń pẹ̀pẹ́ wọ́n ń pẹ́nu wọn ò fẹ́ sóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà yẹn ló mú òótọ́ wọn mọ̀ pé Ifẹ̀ is the source Ifẹ̀ ló lórí anybody tó bá jókòó sórí àpèrè nífẹ̀ òun ló lórí ọba gbogbo ilẹ̀ Yorùbá Wọlé Ṣóyínká wà ní ó lọ Ifẹ̀ kò ṣe gbọ̀nà Ọ̀yọ́ lọ bàbá Sanjọ́ wá sífẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà àwọn Kẹ̀sìntì Adébútú mẹ́ni àwọn àgbààgbà kí ló dé tó jẹ́ Ifẹ̀ ni wọ́n aláìmọ́ kí ló dé tó jẹ́ Ifẹ̀ ni wọ́n aláìmọ́ ọba president Ghana tí wọ́n wá fi joyè ó gbé Nàìjíríà yìí ó pẹ́ níbi dáadáa ó mọ àṣà àti ìṣe Yorùbá ó mọ ìtàn wa níwọ̀nba kí ló dé tí ò wá sọ́dọ̀ ẹ lọ́yọ̀ọ́ kó sọ pé oyè Ọ̀yọ́ lòun fẹ́ jẹ ó ṣe jẹ́ Ifẹ̀ gangan ló wù torí pé kí ni wọ́n mú òtítọ́ ni
wọ́n mọ̀ pé ẹni tó bá wà lórí àpèrè nífẹ̀ẹ́ òun ló lórí ọba, òun ni aṣíwájú ọba ní gbogbo káàárọ̀ ojire. Ibi ọ̀wọ́ adé kan tara ẹ̀jẹ̀ ni àtàwọn tó ń gbé egbè ṣe àyàn, àwọn àlùmọ̀pọ̀nù, àlùmọ̀rúùfù, àlùmọ̀ yádayàdá. Kábíyèsí Ọ̀jájá Ọọ̀ni ìrìṣà, mo ṣe kábíyèsí bàbá ìgbà ọdún kan ni. Kẹ gbogbo kẹ pẹ́pẹ́pẹ́ bí ọba àlùfọ̀n gbogbo dìní tó gbogbo tó lóun òkú ẹ pẹ̀ láyé bàbá. Ẹ wá gbọ́ bàbá, tẹ bá fẹ́ múnú àwa ti yín, àwa ọmọ yín, àwa ojúlówó ọmọ kóòtù òjíire, tẹ bá fẹ́ múnú wa dùn sà tó yọba lòun ò fẹ́ peace, ẹ jẹ́ káwa náà sọ fún pé tẹ́ bá láwọn ságbáná lórí, ẹ jẹ́ kó yé wọn ibà wá gan àdẹrùn. Kò ní burú títí kọ́ bàbá sọ pé dọwọ́ ọmọ òun tó wà lọ́rùn, kò ṣeé ṣe kò jọ. Tó bá lórí wọn gbálẹ̀, ẹ jẹ́ káwa gan jẹ́ kó yé wọn pé àwa gan lògùn orí gbígbálẹ̀ yẹn, orí yín tó gbálẹ̀ yẹn àwa gan lògùn ẹ̀ dání. Bàbá Ọ̀yọ́ ló ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹ̀ẹ́dẹ̀ bá wọn dùn, ẹ̀ẹ́dẹ̀ kọ̀ọ̀kan sí ní. Bàbá àsìkò ti tó ẹ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò of the source, àwa gan nídìí ẹ̀. Ṣé bẹ́ẹ̀ fọkàn lọ́mọ jẹ́ àwọn náà lọ́fẹ́ lómi wọn làwọn fẹ́ fi jẹ́ àwọn ò fẹ́ píìsì mi. Ṣé kò sí táìtù mi nílẹ̀ tẹ́lẹ̀ fún Ṣèyí Tinubu? Kò sí táìtù mi àfi ọ̀kan lọ́mọ Yorùbá, kò sí táìtù mi àfọ̀kan lọ́mọ. Bàbá ẹ bá wa fi Ààrẹ Ọ̀nà Kakanfò of Oòduà land of the source ẹ bá wa fi jẹ. Ẹ bá mi pín program ẹ jẹ́ kó dọ́dọ̀ Ààrẹ kó dọ́dọ̀ Ọọ̀ni ìrìṣà. A nílò Ààrẹ Ọ̀nà Kakanfò of the source, káwọn náà pé méjì nílẹ̀ Yorùbá kò sí tó burú bẹ́ẹ̀. Ìyẹn dúró dẹ́ kábíyèsí sà bàbá mi Oòduà fúnra ẹ̀. A nílò Máyégún of the source, a nílò ẹ̀sà ẹ bá wa fi jẹ. Ní kọ́mọ́kẹ́ bí ẹ má jò pẹ́, ẹ má jẹ́ kó pẹ́ rárá. A ti sọ̀rọ̀ sẹ́yìn fún gbogbo àwọn àgbààgbà bọ̀ tí wọn ò ní kan ṣe ọ sí. So àwọn ságbáná ni àwa gan fẹ́ jẹ́ kán mọ̀ pé ságbáná ju ságbáná lọ. You can say anything. Àwọn tó máa wo fídíò yìí wọ́n á wo, wọ́n á pè dọ́dọ̀ Ọọ̀ni ìrìṣà fúnra ẹ̀, Oòduà fúnra ẹ̀, wọ́n á pè dọ́. Ẹ má máa pè Ọọ̀ni, ẹ má máa pè láàrólé Oòduà, àmọ́ kì í sá Oòduà gangan ló sọ̀kalẹ̀ wá. He's a man of peace. Ìrìn ẹ̀, iṣẹ́ ẹ̀, ìwà ẹ̀, everything prove pé this man came with peace. Àlàáfíà ló dúró fún ilẹ̀ Yorùbá. Ó lè má mọ̀ ọ́ ṣe tán torí pé kì í ṣàngẹ́lì, ó lè má mọ̀ ọ́ ṣe tán èèyàn ni. Ọọ̀ni ìrìṣà tẹ́ wò yẹn Oòduà fúnra ẹ̀ ni. Bàbá àwa gan ti dúró, ẹ bá wa fi Ààrẹ Ọ̀nà Kakanfò of the source. A nídìí ẹ̀. Àìmọye àwọn ọmọ Yorùbá tó gbàgbọ́ nínú yín. 99% ọmọ Yorùbá táwọn Ọ̀wọ́ adé ń pariwo pé òun jó lórí fún, gbogbo wọn náà gbàgbọ́ nínú yín sà. Kódà àwọn ọmọ Ọ̀yọ́ kan wà tó jẹ́ pé wọ́n gbàgbọ́ nínú yín tí wọ́n dá òtún yín pé Ifẹ̀ Ọọ̀ni òun lórí ọba. Bẹ́ẹ̀ ni sà, we can prove it. Tẹ́ bá pè wá jáde àsọ. Lọ́yọ̀ọ́ Ọ̀yọ́ tí Ọ̀wọ́ adé wà, àwọn kan wà bẹ́ẹ̀ tó dẹ̀ jẹ́ èèyàn pàtàkì nílùú tó jẹ́ pé wọ́n sọ fún wa categorically tán bá gbé fóònù tán bá pé wọ́n ní Ifẹ̀ ló lórí, Ifẹ̀ ló lórí ọba gbogbo ìran Yorùbá. Àwọn ni wọ́n ń sorí kóríkiri tí wọ́n ṣe lè tó wù wọ́n torí owó tí wọ́n fẹ́ gbé fún yín, torí oil ẹ̀tàn promise yín, torí Rolls Royce. Ẹ tẹ́lẹ̀ máa fi gbà. Tẹ bá lè fẹ́ ìsinmi fún ọmọ Yorùbá, ẹ̀yin gan ò ní nísinmi. Tọ́ bá kó síbò pé gbogbo ọba ilẹ̀ kóòtù ẹ máa dìde o, ẹ wá o. Gbogbo ọba tó wà lọ́yọ̀ state ó yá dúró báyìí. Gbogbo ọba tó wà ní Ògùn state ẹ̀yẹn dúró báyìí. Gbogbo ọba tó wà ní Èkó state ẹ dúró báyìí. Gbogbo ọba tó wà lọ́ṣun state ẹ̀yẹn dúró báyìí. Gbogbo ọba tó wà ní Èkìtì state ẹ dúró báyìí. Gbogbo ọba tó wà lóńdó state ẹ dúró báyìí. Mi ò fi Kwara àti Kogi mọ́. Mò ń sọ nípa state mẹ́fà tó jẹ́ south west Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Ẹni kí gbogbo àwọn ọba yẹn kan dìbò. Ní Èkó mo lè fi gbogbo ẹnu sọ fún yín wípé Ọ̀wọ́ adé ò lè ní ọba kan lẹ́yìn tó lè support ẹ pé òun tẹ̀lé Ọ̀wọ́ adé pé Ọ̀wọ́ adé ló lórí ọba, kò lè ní ẹyọ kan lẹ́yìn. Ẹ kọjá sógun state ẹnìkan dìbò láti ààfin Aláké tó
tó fi dé gbogbo ọba tó kù ní Ogun State mo lè fi gbogbo ẹnu sọ́ọ̀n tí gbogbo wa dẹ̀ mọ̀ ní pé ọba kan ṣoṣo báyìí ọba ẹyọ kan báyìí kò lè sí lẹ́yìn Ọ̀wádé. Ọ̀yọ́ State tó ń fúnra èyí tó ti ń pariwo yìí ó lójú àwọn ibi táwọn ọba ti sọ̀pọ̀tì ẹ̀ níbẹ̀, àwọn bóyá Ọ̀kẹ́rẹ́ àtàwọn ọba kéékèèké, àwọn ọba tí ò tiẹ̀ lórúkọ, àwọn ọba tí wọn ò mọ̀, àwọn ọba tí ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ mi gan tí mo bá dúró tí mò ń ṣe fàájì, ọba tí ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ mi, àwọn ni wọ́n ń tẹ̀lé Aláàfin kiri torí táwọn ebi ló dẹ̀ ń pa wọ́n. Àwọn ọba tó jẹ́ pé ẹmu ni wọ́n ń dá, ìyàwó wọn ń ta wàrà ni, irú àwọn ọba wọn yẹn àwọn náà ń tẹ̀lé Aláàfin tó ń parí Aláàfin ní bàbá tó bá ti lè rówó fún wọn tó ń fi rówó ṣe adé pálí tán rí lẹ̀kẹ̀ rọ́bà kó sọ́rùn tán lọ gbẹ́gi fún wọn, àwọn gbẹ́gi léèrè tán bá wọn gbẹ́gi tán gbé dání ìrùkẹ̀rẹ̀ 200 naira tán mú dání wọ́n ti dọba. Àwọn ọba tó jẹ́ pé ṣúmẹ́kà ni wọ́n bàtà ni wọ́n ń so tán dọba ọ̀sán gangan, àwọn ni wọ́n ń tẹ̀lé lọ́yọ̀ọ́ 90% to 95% ọba lọ́yọ̀ọ́ state Ọọ̀ni Ifẹ̀ ni wọ́n tẹ̀lé. Lọ́ṣun kò tẹ̀ there is no doubt nítọ̀ṣun olórí burúkú kan péré ni ò tẹ̀lé wọn lọ́ṣun, òun dẹ̀ ni Rashidi àbí Akéwú Rashidi àbí kí ló lóun jẹ́ Olúwo, òun nìkan ni ní gbogbo Ọ̀ṣun. Lẹ́yìn ẹ̀ kò sọ́ba kankan tí ó tẹ̀lé Ọọ̀ni Ifẹ̀ ní gbogbo Ọ̀ṣun state. Èkìtì gbogbo ọba Èkìtì pátá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Ewé Adó, Ajérò, Ìlàwẹ̀, Èkìtì, Ìkẹrẹ́, ó gbogbo ọba pátá lẹ́kìtì state they are all for Ọọ̀ni Ifẹ̀. Wá sóńdó state tẹ́mi fúnra mi ti wá, gbogbo ọba tó wà lóńdó state pátá mi ò rí ọba kan tó lè dúró sẹ́yìn. Kódà ọba tó kéré tó jẹ́ the youngest ọba ní Ondo state is even in Yorùbá land, ọba tó kéré jù ọba Òkèlúṣẹ̀yí tó kéré jù 24/7 ẹ ti bá lọ́dọ̀ Ọọ̀ni. Torí pé kí ni ibi tá àlàáfíà bá wà kò sẹ́ni tí ò fẹ́ràn àlàáfíà. Ẹ̀yin wá fọ ìjà á dẹ̀ gbéjà yẹn kojú ní. It is high time tá a jẹ́ kẹ́ mọ̀ pé yes ẹ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn á dẹ̀ máa jẹ́ kẹ́ mọ̀ afẹ́ foríjì ní tẹ́lẹ̀ ní ẹ̀yìn Ọ̀yọ́. Tẹ́ ẹ bá kọjá yẹn ní a máa kógun jà ní àjẹyìn run fàtìlẹ́gbọ́n ni ojú ti lajú gbogbo wọn yẹn lọ. A kógun jà yẹn gidi gan ni in big time. Tẹ́ ẹ bá sọ pé kí la ní tá a fẹ́ fi fogun jà yín òótọ́ ẹ lè sọ bẹ́ẹ̀, but n tí àgbà fi ń jẹ̀kọ́ abẹ́ ìwé ló wà. Ẹ̀yin kìíní gbọ́nàgbọ́nà wọ̀nyí a ní kí píìsì kó wà nílẹ̀ kó o tó jíire ká lè mọ bí tá a lọ. Ẹ wá torí tẹ́ fẹ́ jẹ torí tẹ́ tí ò ní ayọ̀lé tí ò láyọ̀lé kankan lọ́wọ́ ẹ wá ń dalẹ̀ Yorùbá ẹ̀ ń dàrú balabala fucking shit. Ẹ ń dàrú ẹ wá rò pọ́ lọ́hùn ò ní bí yín, ẹ má bínú ẹ jẹ́ kí sáré fele ìparí ẹ̀ kí n fi rán lọ. Ẹ rò pọ́ lọ́hùn ò ní bí yín. Ní tèmi Kábíyèsí Ọ̀jájá Oòduà fúnra ẹ̀ ẹ bá wa fi Ààrẹ Ọ̀nà Kakanfò of Oòduà land of the source ẹ bá wa fi jẹ. Ẹ bá wa fi Máyégún of the source ẹ bá wa fi jẹ. Ẹ jẹ́ kí Máyégún kó pé méjì káwọn méjèèjì jọ máa contemplate lé lórí bí ọ̀kan lọ́mọ kìíní àtọ̀kan lọ́mọ kejì báwọn méjèèjì ṣe máa contemplate. Ẹ̀yin náà fi bàbá àmọ́ yín àwọn tó mọ̀ nípa tí wọ́n ní agbára tí wọ́n tún lówó wọ́n wà nílẹ̀ kóòtù òjíire tẹ́ lè lò, tí wọ́n ní owó tí wọ́n tún ní nǹkan dání owó wà lọ́wọ́ wọn, wọ́n lògùn wọ́n ní agbára wọ́n mọ̀nyà. Ẹ bá wa lò wọ́n ẹ fi wọ́n jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò of the source. Ẹ jẹ́ kó pé méjì kíkan jẹ́ tọ̀yọ́ kíkan jẹ́ tilẹ̀ kóòtù òjíire. Gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá Ifẹ̀ ni wọ́n tò sí, gbogbo ọba ilẹ̀ Yorùbá Ifẹ̀ ni wọ́n tò sí, gbogbo ọba Kogi state pátá tó jẹ́ ti Yorùbá gbogbo okun land ẹ lè rí ọba ẹyọkan tó tẹ̀lé Aláàfin kò sí. At least níjọ́ tí mo lọ bẹ̀ mo rin palace mo wọ̀ tó almost 16 palaces ni mo wọ̀. Ọlọ́run kò délẹ̀ fún ìyá blessing Àgbájé òun ló mú wa rìn 16 palace àfin láwù. What are we talking? Báàmí Ọ̀nìrìṣà àrólé Oòduà tó jẹ́ pé Oòduà ní ẹ fi àwọn oyè tí mo sọ ẹ fi jẹ fún wa. A ní Ààrẹ Ọ̀nà Kakanfò ti source tí gbogbo wa máa rí tí ò ní ṣe tọ̀yọ́.
Ààrẹ Ọ̀nà Kakanfò tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ èèyàn mi ni bàbá mi ni látàkókò ṣùgbọ́n tọ̀yọ́ ni àwa náà gbà pé tọ̀yọ́ ni kì í ṣe ti iná Yorùbá tó bá dẹ̀ sọ pé ti Yorùbá lòun agbàfin kó jẹ́ ti Yorùbá ṣùgbọ́n kì í ṣe ti ilẹ̀ kóòtù òjire. Báwa Ọ̀nìrìṣà ẹ fa Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ fi jẹ fún wa táìtù yẹn lè má jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́ ẹ̀ ń pè é ó lè jẹ́ òun kọ́ ni Ọ̀yọ́ Ifẹ̀ mọ̀ sí ṣùgbọ́n ẹ mú orúkọ yẹn nítorí páwọn yìí wọ́n láwọn Ṣàngbàná lórí ẹ jẹ́ káwa náà jẹ́ kó yé wọn pé Ṣàngbàná ju Ṣàngbàná lọ ẹ fún àwa ẹ jẹ́ kó yé yẹn ẹ jẹ́ kó orúkọ ẹ kó máa jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò of the source we need it Mayegun of the source we need it kò ní jù bẹ́ẹ̀ lọ wá pẹ̀lẹ́ àlùmọ̀rúfù kí n tó máa lọ àlùmọ̀pọ̀nú ó tí ì rí nǹkan kan tó o bá lóò ṣe kàn àti jẹ́ kí àlàáfíà jọba ó ní nísìnyí àbá epo àbá ẹwọ in tó bá gbà la máa fún in tó bá gbà la máa fún o kí n tó wá máa lọ wá dé in tó request fún lòún gbà ìjà ló bá wá àdèmọ gbéjà rẹ fún ẹ tá bá ti gbé ọmọlúwàbí síwájú tá pọ́n yín lé tẹ́ bá ní kò sẹ́pọn lé mbẹ̀ mọ́ ẹ á tún fún yín nídìí kejì méjèèjì ló wà ìdí tọ́lọ́run ṣe dá ọwọ́ méjì nìyẹn ọmọlúwàbí àtọmọ burúkú tá bá fún ẹ ní tọmọlúwàbí tó bá ní o appreciate ẹ á fún ẹ ní tọmọ burúkú tó bá lóò ní fẹ́ kí ilẹ̀ kóòtù òjire kó nísinmi kábíyèsí ẹ̀yin gẹ́ ìní nísinmi sá kò ní jù bẹ́ẹ̀ lọ ilẹ̀ Yorùbá yìí tẹ́ ń pariwo pé ẹ jẹ́ ọba akẹ́yìn lọ lórí ẹ̀ ẹ jẹ́ kí ìsinmi kó wà let there be peace tó o bá kọ̀ tó lóò nígbà tó bá gbà la máa fún a máa wú ìdí yín àpọnmi sí ìdí yín torí pé kí ni ẹ̀yin tẹ́ ẹ pera yín lọ́yọ̀ọ́ ẹ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìran ẹ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ orí a máa wú jáde fún yín o kò ní ju bẹ́ẹ̀ lọ́mọ bùkà ni mo jẹ́ kò sí ẹnikẹ́ni fẹ́ pa wá sí.